Ẹ káàbọ̀ sí ilé Ìbàdàn. Nínú fídíò yìí a máa mú yín káàkiri gbogbo Ìbàdàn. Táyé John ní àwa yìí tá ń pè ní interior Ìbàdàn. Area gate ní àwa níbí báyìí. So a máa já sí junction gate nísìn. So nínú trip yìí a lọ láti gate a lọ sí Agodi ibi tí governor wa ń gbé. Then láti bẹ̀ a lọ sí Adéwájú secretariat, and láti bẹ̀ a lọ sí Bódìjà àdèdè Bódìjà market, àti láti Bódìjà market a tún lọ sí UI. So iwájú UI gangan láti máa turn a máa parí trip sí Àpáta ní ìlú Ìbàdàn. So ẹ máa bá mi ká lọ. So junction gate ní ìbáwá yìí ní iwájú NTA other side lápá ọ̀tún mi ń bì lórí àwọn local government wà. Nínú ibẹ̀ náà ni immigration níbi tá ti máa ṣe passport wà ní ìlú Ìbàdàn. So Ìbàdàn lẹ́wà yìí o. Ẹ ti rí àwọn Micra wa, ẹ ti rí àwọn márúwá wa. So a máa yà sí apá ọ̀tún nísìn níbi tẹ́ tí wọ́n máa wo ibi tí governor wa ń gbé. Bẹ́ẹ̀ láti yà sí ibi tí governor wa ń gbé ni à ń wò ní ọ̀kan yìí. But tẹ́ bá gba ọ̀nà ilé tó yà sọ́tún yìí nsìn, ẹ máa gbà lọ sí Àkóbọ̀, ṣùgbọ́n àgbà ọ̀nà bẹ̀. Ọ̀nà bíi la máa gbà, a máa lọ fi já sí secretariat. So nínú ibi tẹ́ ń wò yìí ni governor wa ń gbé, engineer Olúṣèyí Mákindé ni ó ń gbé, bẹ̀rẹ̀ ń wò yẹn. So garden wọn ibi táwọn ń gbé níta gbangba làwà yìí. Well, láti jọ́ ti bí mi tí ìrì kan ṣe nǹkan kan rí níbí ìbàṣà kọ́ ṣá máa ń dá wà ń bẹ̀ náà ni. So a máa yà sí apá àlàáfíà, apá òsì nísìn. Ibi tí a ti máa ibi báyìí ó lead sí secretariat. Gbogbo ibi báyìí náà ń pè ní Agodi GRA. À ń pè gbogbo ibi báyìí Agodi GRA. So láti bí nsìn ọ̀nà yìí tààrà ó já sí secretariat, then ó dẹ̀ já sí Ìkọ́lábà. A máa fi gbogbo ọ̀nà yẹn hàn yín bá bá ṣe ń lọ nsìn. Gbogbo àdúgbò yìí dá gan fún gbígbé torí iná wọn dá, wọ́n dẹ̀ ní ọ̀nà tó dáa tàbí àwọn ọ̀nà iná agboolé ní Ìbàdàn. So Ìbàdàn lẹ́wà yìí. So Ìbàdàn kì í ṣe nǹkan tẹ́ máa ń rò. Ìbàdàn kì í ṣe ibi tí àwọn media máa ń show fún yín. Ṣé rí orí bridge yìí, tẹ́ bá gba orí bridge tẹ́ ń wò yìí, ó já sí secretariat. Inú secretariat kankan lè máa já sí. But àwa ò gba orí bridge yìí because area Bódìjà yẹn ni à ń lọ báyìí. Àwa máa yà sí apá ọ̀tún nísìn. Then tẹ́ bá turn secretariat Ọ̀yọ́ state secretariat lẹ́ ń wò yẹn. Ó lẹ́ ń wò níbi tí ìlú wà lẹ́nu gate yẹn. Máńkì àkọ́kọ́ fẹ́ sọ̀rùkọ wọn ìyẹn níwájú secretariat. So ibi tí à ń lọ sìn a máa dé custom nísìn. Ẹ ti rí àwọn báńkì, ẹ ti rí structure tó wà ní Ìbàdàn. So Ìbàdàn kì í ṣe nǹkan tẹ́ rò, èèyàn rí tó tẹ́ lọ yìí. Then construction lọ lórí àwọn ọ̀nà yìí, òun lẹ́ ń wò yìí. Òun lẹ́ ń rí tí wọ́n ti wú àwọn kankan, construction lọ lọ́wọ́ ẹ̀. Hotel kan tó ṣe ń kọ́ sí Ìbàdàn lẹ́ ń wò structure ẹ̀ wọ́n sì ń ṣe lọ́wọ́. Ọ̀nà Ìkọ́lábà lẹ ti rí yẹn, bẹ́ẹ̀ ń já sí inú Ìkọ́lábà. So ọ̀nà tààrà bí tẹ́ wá ń wò yìí, ló já sí
Bódìjà là ń wò lọ́kàn ibi tí mọ́tò tó wọ́n wájú wa ti dẹ̀yìn ibẹ̀ láti wo Bódìjà. So pẹ̀lú gbogbo Bódìjà ni gbogbo ti bẹ̀rẹ̀. So tẹ bá fẹ́ wọnú ti gbàgbé orúkọ street yìí bọ̀ ní Bódìjà náà ní gbogbo bẹ̀rẹ̀. Bódìjà náà ń pè gbogbo tá a wà yìí. Tẹgbẹ́ mi yìí. So láti lọ yẹn. Bódìjà náà pé gbogbo bí Bódìjà residential area. Then Bódìjà tó máa ń sọ̀rọ̀ nípa Bódìjà ní Bódìjà méjì. A ní old Bódìjà and then new Bódìjà. So Bódìjà lẹ́wà yìí o. It's a constructions. I mean iṣẹ́ lọ lórí gbogbo àwọn títì wa. Gọ́vnà wa gbìyànjú gan. Iṣẹ́ lọ lórí gbogbo àwọn títì wa. Bódìjà náà pé gbogbo bí ṣe wá rí láti bí ìbàyẹn sìn. Tí èèyàn bá lọ tààrà, a máa lọ já sí Bódìjà market. Bódìjà market la máa lọ fi já sí láti bí ìta ìbàyẹn sìn. So nǹkan tó bá fi lè mú gbéra láti bí Bódìjà. Then ọ̀nà yìí náà tún já sí Àkóbọ̀. Máa fi ibi tẹ́ ti máa ya àwọn ìlú ìsìn. Ó já sí Àkóbọ̀. Láti gba ibi bá já sí Àkóbọ̀. Bódìjà, one of the biggest markets in Ibadan, cheap. Àwọn ará Èkó wọn láti kó ara nǹkan mi. Àwọn alátàbújá kò síbi tí wọ́n ti kí wọ́n ara nǹkan ní ọjà Bódìjà yìí. Torí nǹkan rọrùn bẹ́ẹ̀ mọ̀ pé oúnjẹ cheap lọ ní Ìbàdàn. So ọ̀nà yìí, ọ̀nà tá fẹ́ rí sìn, ní ọ̀nà tí mo lólì tí Àkóbọ̀ lẹ́kọ̀ọ́ tí mo ń sọ fún yín yẹn. Lólì tí Àkóbọ̀. Ti rí àrò tó lọ báyìí, tẹ bá yà báyìí nìsín, ẹ lè gbàjá sí Àkóbọ̀. But tẹ bá ń lọ tààrà, ọjà Bódìjà, ọjà Ojúrin náà ń pè bíbà yìí. Bódìjà Ojúrin náà ń pè bíbà. Bíbà yìí ni àdúgbò yìí ni mímọ́ tí àmàlà tó dáa jù ní Ìbàdàn wà. Mo lè fi hàn yín tó bá ṣẹlẹ̀ pa tá bá ti dé ibẹ̀. So Bódìjà market náà pè bíbà yìí. So Ìbàdàn ìbẹ̀rẹ̀ ìwé. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wà lórí channel yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín ni, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment. Ẹ jẹ́ ká mọ̀ tá a bá kọjá ní àdúgbò yín. Ṣé ti yín tẹ bá dẹ̀ ní childhood memory ẹ lè share pẹ̀lú wa. Eré àbíbá yìí ni àwọn àmàlà tí mo ń sọ yẹn wà. Wọ́n gbé ní Kíníkù Sky, wọ́n dàbí ìpolówó yẹn. Tí ẹ ti dárúkọ ọkọ̀ lórí channel yìí sẹ́yìn. So báyìí sìn láti bí Agbowó ni à ń lọ báyìí. À ń lọ Agbowó láti bí tàwa yìí. Agbowó lórúkọ ọdún kan tá a lọ sọ. So mi ń bàbọ̀. Yorùbá pọ́nbélé ni wá lórí channel yìí. Gbogbo nǹkan tó bá jọ mọ́ Yorùbá la máa ń ṣe lórí channel yìí. Ẹ subscribe, ẹ jẹ́ kí channel yìí, ẹ share channel yìí ká grow jù báyìí lọ. Because without ẹ̀yin kò lè sí àwa àti ẹ̀yin. And mo mọ̀ pé kí tó bá fi lè mú yín wo fídíò yìí dé bíbá yìí. Mo mọ̀ pé Agbowó shopping complex ó dàgbò wà under renovation báyìí. Ibẹ̀ láwa yìí sí. Ibẹ̀ láwa yìí. So University of Ibadan ni wọ́n máa wò tá bá ti turn báyìí. So a máa yà níwájú University. So a máa yà níwájú University of Ibadan nísìn. University of Ibadan ni ní àwọ̀ left nìyí. Ibẹ̀ nìyí. Ibẹ̀ wájú ibẹ̀ láti fẹ́ yà yìí.
ṣẹ́rí tẹ́ bá yàwọ̀ ọ̀nù bíbá yín sìn nínú University of Ibadan lè yà sí ibi tẹ́ ń wò yẹn ṣùgbọ́n àwa máa tàn padà níbí ibi láti máa tàn padà àwọn Micra wà lẹ́ ń wò yẹn and again transportation ọ̀rọ̀ náà nìbàdàn ìmọ̀ tẹ̀lé máa lọ tí Micra yẹn máa gbé yín ju 100 naira lọ pọ̀ jù bá 150 tí èrè mi ti Micra ti gbé nǹkan ní 200 so bá a ṣe ń lọ ya máa kọjá ní Sango mo lè sọ pé next junction bíbá ìlú ti bọ̀ gbogbo ìbá yìí a máa súnmọ́ a máa dé aerodrome ní ìsìn tàǹpé ní Samonda aerodrome estate one of the biggest estates ibi tí tó bá yẹ pé fẹ́ invest ní Ìbàdàn máa yẹn parọ́ fún ẹ̀rọ àbí tó luxury gan tẹ́lẹ̀ gbé aerodrome estate luxury gan ibi tí ẹni gbé ní àfihàn tó bá ti dé aerodrome estate so Samonda náà pé gbogbo yìí ibẹ̀ ní former state airport wá wà area yìí ló wà gbà airport wá wà gbà wọ́n ti gbé kúrò ní gbogbo gbogbo àìdísí àṣemáṣe review tí màá fi hàn yín bí current airport wà lọ ṣe rí aerodrome estate tẹ́tí ìbẹ̀rẹ̀ láti dé yẹn láti kọjá ń sìn so ibi tá à ń lead sí ń sìn à ń lọ sí Ventura páànù Ventura lẹ́ ń wò lọ́kàn ní rẹ́ẹ̀dì yìí ìṣẹ̀lẹ̀ tó wà ní right hand side ní yìí o ilé tó wà ní left hand side àti di Ventura lẹ́ ń wò ilé gbogbo yìí Ventura mall ní oríṣiríṣi kọ́lẹ̀ lè ṣe ní Ventura mall ẹ lè wo movie bẹ́ẹ̀ àti sọ̀rọ̀ ń pa bẹ́ẹ̀ lórí channel yìí ẹ lè wo movie ẹ lè jẹun ẹ lè ṣe shopping ẹ lè káwọn ọmọ yín wá ṣeré wọn ní game arcade gbogbo ọkọ̀ náà ní bẹ́ẹ̀ àti sọ̀rọ̀ ń pa wọn lórí channel yìí tó bá yẹ pé Yorùbá nínú èdè mọ́ value Yorùbá gan channel ilé ẹ̀kẹ́ subscribe sí because a máa ń ṣe oríṣiríṣi àwọn ohun èdè wa lé gan àwa a máa rán wa létí ibi tá a ti ń bọ̀ àti gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a máa rán wa létí ibi tá a ń lọ a máa rán wa létí ibi tá a dé Ìbàdàn lẹ́ ń wò ní kí n di ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ yí fíìmù bóyá ó dàgbà jọ ń lọ lórí journey yẹn ni ẹ jẹ́ ká mọ̀ tó bá yẹ gbẹ̀yìn ní so Sango láti dé yìí Sango ọ̀nà tó lọ sí ọ̀nà Ẹlẹ́ẹ̀lé òun ni ilé ìlápá ọ̀tún nìyí ibi tó yà yọ ní Ẹlẹ́ẹ̀lé nìyẹn lọ a sì máa mú gbogbo bẹ̀yẹn wá fún yín náà létà Ẹlẹ́ẹ̀lé mọ́ ológun ẹrú gbogbo bẹ̀yẹn náà ti yàtọ̀ gan so Sango ládé yìí ẹ máa tún wá rí ojú orin tá a rí lẹ́ẹ̀kan àti ibi tó ti ń bọ̀ bóyá ibi tó dẹ̀ ń lọ ni òun náà tún ni a máa rí nsìn ẹ máa rí ojú orin yẹn again the same railway line ó lọ láti bí tó bá yà ti bí láti kọ́kọ́ rí ó lọ láti bí ó máa gba Bódìjà tá a rí lẹ́ẹ̀kan yẹn ó máa tí mo sọ fún yín pé ojú orin Bódìjà líle ó máa gbà kọjá then ṣe wá rí tẹ bá wá yà sí ní junction tá a máa kàn nísìn tẹ bá yà sí ọwọ́ òsì ẹ tún máa padà wọ sínú Bódìjà fat wọ́n ti kọ́ ojú orin tí mo sọ fún yín ni mall kan ti wà ní Bódìjà ń sìn wọ́n pè ní Ace Mall a máa mú ní mall yẹn náà ṣe wá fún yín bó ṣe rí a máa mú wá fún yín so ojú orin yẹn láti kọjá ń sìn ṣe rí junction tá à ń wò yìí ń sìn tẹ bá yà sàpá òsì ẹ máa tún padà sí inú Bódìjà ni so báyìí sìn Sango cemetery lílé òun ni ló wà lápọ̀ tún tẹ̀rí tí gbópọ̀ sí Sango cemetery ni so tẹ bá tọ ọ̀nà yìí lọ gbàràgbà tẹ bá tọ ọ̀nà yìí lọ tààrà ẹ máa já sí roundabout Mọ́kọ́lá roundabout lè máa já sí ṣùgbọ́n àwa ò ṣe ibẹ̀ yẹn lọ ara fẹ́ gbà Coca-Cola náà pé owó bíi Leventis Coca-Cola ọ̀húnjò àwọn orúkọ àwọn gbogbo gbígbà yìí nìyẹn lórúkọ àwọn gbogbo ẹ jẹ́ ká mọ̀ tá bá kọjá ládùúgbò yìí ẹ jẹ́ ká mọ̀.
ṣẹ̀rí bí àdúgbò yìí ṣe rí tó bá yẹ kó ti pẹ́ tẹ̀ tí wọ́n sì bá lọ. ọ̀rọ̀ lérò pé tí mo wọ nígbà kan ní ló já sí báyìí tẹ́ bá lọ tààrà. ṣe rí Premier Hotel tẹ́ bá tún after school yìí tẹ́ bá yà sí ọwọ́ sí bí báyìí Premier Hotel lè máa já sí àwọn òwúrọ̀ investment ní Premier Hotel. So veterinary náà pé gbogbo peter wà yẹn sẹ veterinary náà this is veterinary. má gbàgbé láti subscribe ẹjọ àmọ́tò kí subscribe and then kí like video yẹn comment ẹ ká mọ̀. So veterinary náà pé gbogbo bí ṣe wá rí tẹ́ bá lọ tààrà pín in sọ́lẹ̀ kan ẹ máa já sí Mọ́kọ́lá roundabout ṣùgbọ́n àwa lọ bẹ̀rẹ̀ jẹ́ ká lọ ọ̀nà Sábó a máa yà sí apá ọ̀tún ọ̀nà ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn sí so a máa já sí Sábó ní ìsẹ̀yìn. mo kàn ń dárúkọ gbogbo àwọn bí tá a dé yìí ló ní orúkọ tẹ̀ mo kàn ń dárúkọ àwọn key areas fún yín ní so ẹ máa yìí mo kàn ń dárúkọ àwọn major areas fún yín so that àwọn key areas àwọn bí tó popular dáadáa fún yín. So a ti fẹ́ dé Sábó nsìn mo ti gbàgbé orúkọ báràkì tá à ń wò lọ́kàn yẹn bọ̀ báràkì kan lè ń wò lọ́kàn yẹn báràkì kan nìyẹn lọ́kàn tẹ̀ ń rí tábà dọ̀tọ̀ tààrà inú báràkì la máa já sí. So láti bí mo lè sọ pé ibi láti bí lẹ́tí máa rí àwọn Haúsá ní pọ̀ so gbẹ̀lẹ̀gbà bíbá náà já sínú Sábó ṣe mọ̀ pé ọ̀nà tá ti yà wá sínú bí tí mo ní ó já sí roundabout tẹ́ bá tọ̀ ọ̀nà tẹ́ bá ṣe ń tọ̀ ọ̀nà yẹn lọ tààrà ẹ máa já sí Sábó yìí again ṣùgbọ́n àwa ọ̀tọ̀ ọ̀nà yìí tààrà àwa gba ẹ̀yìn bí torí mo fẹ́ ká link ọ̀nà yìí padà sí Jericho onírèké àǹkó mo fẹ́ ká link ọ̀nà yìí padà sí so Ìbàdàn ní ọ̀nà tó connect gan a sì máa mú wọn gidi pẹ̀lú Ìbàdàn wọn fún yín lórí drone tó máa wà drone wà lọ sókè gidi gan so Sábó tẹ wáyé tẹ bá yà sí ọwọ́ sí ní junction tá a wà yìí junction tá a dé yìí ṣe rí bíbá yìí tẹ bá yà sọ́wọ́ sí ilẹ̀ ẹ̀ máa padà sínú Sábó ṣùgbọ́n àwọn lọ golf club ní bíbá yìí tó wà ní apọ́tì tẹ bá yà sọ́tún báyìí òun náà fi kíní wọn náà lè rí yẹn fẹ́ǹsì wọn lè rí yìí golf club yẹn tàbá ti dé junction yẹn sìn a máa já sí ibi ọ̀nà tàbá ti kúrò ní Lẹ́kan Sàlámì stadium tàbá mú wá fún yín wọ́n ṣe Lẹ́kan Sàlámì yẹn náà lọ́wọ́ tó wọ́n máa fi parí ẹ̀ kò ní sí stadium kankan ní gbogbo Nàìjíríà yìí tó máa bá Lẹ́kan Sàlámì yẹn. Cocoa House lẹ́ ń wò lọ́ọ̀kan yẹn mọ̀ bóyá ẹ rí ẹ tún máa ṣèrí dáadáa Cocoa House lẹ́ ń wò ilé gogoro tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn Cocoa House nìyẹn so ẹ bá gba bí ẹ máa bọ̀ láti kí lórúkọ ẹ Lẹ́kan Sàlámì stadium onírèké la fẹ́ já sí ọ̀nà tó lead sí Jericho ibẹ̀ la fẹ́ já sí ibẹ̀ la fẹ́ láti fẹ́ dé onírèké la fẹ́ dé sí. tẹ́ bá lọ ọ̀nà yìí ẹ lè já sí Cocoa House ó já sí Dùgbẹ̀ street tẹ́ bá tọ̀ lọ tààrà ó já sí Ìfẹ́lẹ́yẹ gbogbo àwọn abẹ́rẹ́ ló já sí tẹ́ bá tọ̀ lọ tààrà ṣùgbọ́n ọ̀nà bí làwọn máa yà sínsìn onírèké náà pé olùwà yìí
gbogbo àdúgbò ìkòsí tẹ́lẹ̀ gbé àdúgbò tó wà reserved area nínú ìkejì ààrẹ ní gbogbo àwọn àdúgbò tó safe ni. A ṣì máa mú fídíò wá fún yàn bí márùn-ún dárúkọ ilé gbé Ìbàdàn ní àwọn ọ̀tá máa fi mú àwọn bí márùn-ún nítorí ojú tí wọ́n ti dá tó dẹ̀ ní security àwọn ọ̀tá máa fi mú bí márùn-ún. Nínú fídíò àti kọjá ní méjì níbẹ̀ which is Bódìjà àti gbogbo àdúgbò táwa yìí. So a máa gbọ́ ibi tọ́nà ilé Jericho ni a lè pe gbogbo ìgbà náà ní Jericho. In fact Jericho mall là ń wò after container yìí Jericho mall lè ń wò yẹn. Jericho mall nìyẹn. Jericho mall ni. Tẹ́ bá rántí ọ̀nà tí mo sọ fún yín nígbà tí mo ní Adé Sango pé tá bá yà sí ọwọ́ tún Jericho mall lè ń wò yìí. Ipe tẹ́ bá rántí nígbà tí Adé Sango tí mo ní tẹ́ bá yà sí ọwọ́ tún ọ̀nà ilé inú ẹ máa yà sí. Ṣé rí ọ̀nà yẹn bóyá lọ yẹn ibi tọ́nà yẹn ti jáde ibẹ̀ láti fẹ́ dé yìí again. Ibi tọ́nà yẹn ti jáde tá bá yà sí ọwọ́ òsì ọwọ́ ọ̀tún wa ní ìsìn báyìí tá bá yà sọ́wọ́ ọ̀tún báyìí ní ìsìn orí ọ̀nà yẹn náà la máa tún orí ọ̀nà yẹn ló sì dé gbogbo bíbá yìí láti ọ̀hún yẹn tí mo ti sọ fún lẹ́ẹ̀kan rẹ̀ ṣùgbọ́n apá òsì làwa máa yà sí. ẹ lè pe gbogbo bíbá yìí ní Jericho wọ́n lè máa ń pè ní Ansel tí wọ́n bá ti sùn sọ́wọ́ wájú díẹ̀ sí wọ́n lè pè ní Ansel Jericho. Tó fẹ́ wọ ní Jericho GRA ẹ lè gba bíbá yìí náà ọ̀nà tó lọ lápá ọ̀tún yẹn ẹ lè gba bẹ̀yẹn náà jà sí alẹ́ ṣùnà yẹn tó bá serious kan lórí ọ̀nà yìí. ọ̀nà yìí ẹbí méjì náà ló lè tẹ̀. The first one ní building Ansel and Woolok. The first one is Aleshina and the second one is a direct road. Cocoa House and Woolok. So you're an Aleshina market ni Amakon roundabout. So the way you say right. You're an Aleshina market near. But Tawa Malo Street na fe linki SAS office ni Dugbe. So Dugbe land mo lè sọ pé one of the biggest commercial area ní Ibadan ní gbogbo tàwa yìí. So ẹ máa wo Dugbe ní Cocoa House ní wú lókè yẹn tó ga gan. So Cocoa House ní the tallest building, the first skyscraper in the history of Africa. Olè ń wò yẹn. So railway ẹ̀kan yẹn náà lẹ tún rí yìí again. Òun náà tún ní station náà wà ní ẹ̀gbẹ́ lọ́n yẹn ní other side yẹn, other right side. So Afribank ní bank tẹ̀ ń wò lọ́kàn yẹn. So ọ̀nà yìí eléyìí left hand side ní ó lead sí Queen Cinema ó padà sí roundabout Sabanko and now post office ní wò yìí post office Ìbàdàn. So railway station tí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn pé station wọn wà nígbà táwa ń bí Ansel yẹn òun nìyí iwájú ẹ̀ gangan nìyí iwájú railway station yẹn nìyí. So 9 post lélẹ̀ tó wà ní left hand side yìí ìkan náà bank tó fáyín jù ní Ìbàdàn in terms of architecture òun nìyí mi ní ìdàtí dárúkọ ẹ̀ fún yẹn ti rúrúkọ ẹ̀. So báyìí lọ ń sìn yìí ọ̀nà yìí là ń pè ní Ìyàgànkù. Ìyàgànkù lọ́nà ilé tí. So
So Ìyàgànkù kula máa kàn sí yẹn. So Ìyàgànkù ni láti dé báyìí. Ibi tí building Ìyàgànkù ti bẹ̀rẹ̀ nìyẹn. Ó wọnú lọ bẹ́ẹ̀ police station. So tẹ́ bá yà síbí another GRA lẹ máa tún wọ̀ tẹ́ bá yà sí left hand side ibi tó lọ yẹn. But tẹ́ bá ń lọ straight ọ̀nà ibi báyìí lead sí Àpáta, ó lead sí Challenge, ó dẹ̀ lead sí Ìyànà Ilé níbi roundabout yìí. Ìyànà Ilé níbi báyìí tá bá yà sí junction yìí ẹ̀sìn ní junction yìí. So Andrew káwọn mọ́tò yẹn. Ibadan busy. Ibadan is a busy place. Ẹ mọ̀ Sunday ni mo tún ya ilé ló tún rí báyìí. On a normal day tó bá yẹ pé during the week ni gbogbo bíbá máa ń di tán ni. So ọ̀nà Alẹ́ṣinà yẹn lélẹ́yìí ibi báyìí ló lead padà sí Alẹ́ṣinà yẹn. So ọ̀nà Àpáta àti ọ̀nà Challenge ní bíbá yìí lead sí. So ẹ jẹ́ ká lọ. Ṣẹ̀rí ibi tí mo believe kó safe jù ní gbogbo Ìbàdàn. Àwọn GRA tó wà ní left hand side mi yìí ẹ lè gbà bí wọlé. Apart from military headquarter, military base wà ńbẹ̀, EFCC office wà ńbẹ̀, then tẹ́ bá yà níbí báyìí. So oríṣiríṣi military kìlọ̀ pẹ̀lú wà ńbẹ̀. So báyìí ń sìn ibi tá ń lọ ń sìn tá máa ti yà ń sìn ní àpè ọ̀nà that same railway yẹn tá à ń rí látàárọ̀ òun náà lè rí right hand side mi lè rí lókè yẹ gbogbo yẹn ti rà rí báyìí same thing you know same railway line yẹn náà lè ṣe rí. So gbogbo luxury estate GRA to make sense kan ló wà ní left hand side ó máa wà nínú fídíò tí máa ṣe next nípa àwọn basic process ní Ìbàdàn in terms of safety on the road and electricity. So railway line tí mo sọ yẹn ni ọ̀nà Àpáta là ń lọ báyìí. So ọ̀nà yìí ibi tó dé ibi tọ́nà ìdè ṣẹ̀rí ní junction tá a fẹ́ kàn sí ní roundabout tẹ́ bá lọ street ọ̀nà ring road ọ̀nà mobile Olúyọ̀lé nǹkan yẹn nìyẹn but àwa lọ street a máa yà sí ọwọ́ ọ̀tún. So ọ̀nà lọ sí kìíní náà lọ bẹ́ẹ̀ ọ̀nà Àpáta ọ̀nà lọ bẹ́ẹ̀ another school wà níwájú náà yẹn. So ibi báyìí náà pè ní odò ọ̀nà digitalist building ní ìsìn àti kọjá yìí. club kan ní ẹ̀wọ̀n yẹn mo lè rí ní right hand side mi. So Our Lady Fatima lórúkọ bus stop yìí. Fatima lórúkọ bus stop yìí. Fatima bus stop Fatima láṣẹdé yìí. So báyìí sẹ àti lọ ọ̀nà Àpáta. Olúgbòde ní orúkọ church tẹ̀rí ẹ̀ ní odò ọ̀nà Olúgbòde church Olúgbòde ni. So
máa dé omi tó ń bọ̀ láti Ẹlẹ́ẹ̀lì. So orí bridge tá à ń lọ sìn ni omi tó ń bọ̀ láti odò Ẹlẹ́ẹ̀lì tá a ti kọjá lẹ́kọ̀ọ́ ẹ̀. So orí bridge yìí omi yìí àti Ẹlẹ́ẹ̀lì ló ti ń bọ̀, ló ti ń ṣàn wá síbí báyìí. So a ti kọjá odò ọ̀nà láti orí bridge yẹn. Kíní là ń lọ báyìí àti fèsì ọ̀nà àpáta báyìí. So ṣe rí gbogbo area yìí ti wà tipẹ́tipẹ́. Àwọn buildings kan wà níbi ìtẹ́pẹ́ 1920 something wọ́n ti kọ́ ní gbogbo area yìí. A máa dé iwájú government college nísìnyí. So gbogbo area yìí ti wà tipẹ́tipẹ́. Ẹ máa rí àwọn ilé ìkó nínú yẹn, àwọn vintage houses lókè gbogbo area yìí. Government college ní school kan ní lẹ́gbẹ̀ẹ́ mi, tertiary institution kan ní lẹ́gbẹ̀ẹ́ wa níbí. Òní ní ọwọ́ òsì ní yìí, òní ní tertiary institution kan nìyẹn, agricultural school òní ní bíbá yìí. So ṣẹ̀rí ọ̀nà àpáta ló lead sí ara àwọn ọ̀nà tó lead sí Abẹ́òkúta directly lélẹ́yìí. Tẹ́ bá lọ sí Abẹ́òkúta tẹ́ máa gbà ní. So Abẹ́òkúta is just like 30 minutes from ibi tá wà yìí. Bí i 26 minutes sí 30 minutes ní láti ibi tí mo dé dúró sí Abẹ́òkúta, kò jù bẹ́ẹ̀ náà lọ. So ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Yorùbá pọ́nbélé ní wá lórí channel yìí, and gbogbo nǹkan tí ó máa ń jẹ́ ká jẹ́ Yorùbá la máa ń ṣe lórí channel yìí. Ẹ like video, ẹ jẹ́ ká mọ̀ tá bá kọjá ládùúgbò yìí. Police post náà pé ibi tá dé yìí, wọ́n rántí ìgbà tí wọ́n ti ṣe fẹ́ǹsì yìí. Wọ́n á rí gbogbo àwọn activities ọlọ́pàá náà ní police post náà pé ibi yìí. Ẹ wo inú bí tó wà ní right hand side mi yìí, àwọn ibi tí mo sọ fún yín pé wọ́n ti kọ́ láti ọdún 1920 something. Ibẹ̀ ni wà ní right hand side mi yìí. Research Institute of Research kíní kan ni wọ́n máa ń ṣe agricultural research bẹ́ẹ̀ bí IIT ibẹ̀ náà fẹ́ bọ̀. So mo ní rò pé ẹ ti enjoy ara yín kó tó dìgbà mí tá máa pàdé. Ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.